ẹ kú ilé làkàrà lé o ẹ kú ọ̀nà lákérò ọ̀nà mo kí gómìnà wa ti ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún MFR. ìpínlẹ̀ Ògùn jẹ́ ìpínlẹ̀ tí ó dáa ní àṣà tó dáa ní ìṣe bẹ́ẹ̀ tó tún dáa ní ìwà. Ta ni àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn? Àwọn akíkanjú, nítorí pé gbogbo àwọn àgbààgbà wa, gbogbo àwọn akọni wa tó ti lọ àti àwọn akọni wa tó ìwà pàápàá akíkanjú ni gbogbo wa. Ṣé ti Táyé Ṣọ́lárì ni ká sọ ni àbí obìnrin bèrè Fúnmi Ransome Kuti Ọbásanjọ́ Prince Dàpọ̀ Abíọ́dún? Wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ribiribi bíi kíkọ́ àwọn iléèwé ìgbàlódé àti ìdánilókòwò ní tí kò mú kí ebi kó pa àwọn mẹ̀kúnnù. Ìpínlẹ̀ Ògùn ó mà jẹ́ ìpínlẹ̀ kan tó jẹ́ akíkanjú nínú gbogbo ìpínlẹ̀ nítorí pé kí ni àgbà tọmọdé tàgbà tonílé tàlejò láìsí ẹlẹ́yàmẹ̀yà yálà ìlú Ìbàdàn, Ọ̀ṣun, Oǹdó fún ètò ìlera tó péye fún mẹ̀kúnnù àti àwọn tó kù díẹ̀ káàtó fún.